Mo kí ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, mo kí ẹ̀yin olólùfẹ́ Àkànbí Ọlọ́ba, á tó àtúbà fún wa, àníri ń gbé sọnù bí ó ṣe bí ọmọ láṣẹ Èdùmàrè. Gbogbo wa la mọ fọ́tò bọ̀bọ́ tí mo gbé sókè yìí, Suleiman Farouk, ọmọ Fúlàní ni. Àwọn bàbá rẹ̀ wọ́n tọrọ bárà délẹ̀ Yorùbá ni. Làwọn bàbá wa fi lọ tán bọ̀, wọ́n ní tí ẹrú bá pẹ́ nílé, á ṣépè alájọbí. Ẹrú Fúlàní Suleiman Farouk, ẹrú Fúlàní Ìmáàmù Ọ̀fà, ẹrú wọn ti pẹ́ nílẹ̀ Yorùbá, wọ́n fẹ́ máa ṣépè alájọbí. First of all, ẹ já gbọ́ ohun tí Suleiman Farouk sọ. Àbọ̀kúta kan ló gbé síbẹ̀ tí wọ́n ní ọmọ fún lẹ́ran àbẹ̀ ọmọ fún lọ́jẹ̀ lọ́sẹ̀ẹ̀sẹ̀ ó ti ṣẹ́ bọ̀. Àbí nǹkan kan lágbára kan ló gbà tí wọ́n ní ọmọ pè jẹ́jẹ́ mi ó kòkò ọgbà ní díà ní gbogbo ìlú tó kó ti gbà láyé. Ṣé gbọ́ ohun tó sọ níbi fídíò yìí? Ó ní gbogbo ẹni tó bá ṣẹ́ ifá ó ti ṣe ẹbọ sí Ọlọ́run. Ọlọ́run ọba Elédùmarè òun ló dá wa sílẹ̀ Yorùbá, ó mọ̀ wá kó tó dá wa. Allah ló ń sọ pé ẹni tó bá ṣẹ́ ifá ó lòdì sóhun kò sọ̀rọ̀ nípa ifá gan, àwọn Júù àtàwọn Kírísítẹ́nì ló ń bá wí. Bẹ́ẹ̀ ẹ̀ ń lọ nǹkan tí òun ṣe tiwa, ẹ̀ ń lọ mọ́ wa lẹ́sẹ̀ nílẹ̀ Yorùbá torí pé olórí burúkú ọwọ́ ara yín ẹ fẹ́ ba ohun tí ẹ̀ ní jẹ́ nílẹ̀ Yorùbá. Ìran yín ò kì í ní oríkì, ìran yín kò kì í ní oríkì, ìran yín ò ní ifá. Suleiman Farouk lẹ fi fẹ́ ba ohun tí àwọn bàbá wa fi ń ṣe agbára lẹ fẹ́ bàjẹ́, èwo lẹ wá gbé wá fún wa. Ẹ̀yin ọmọ Yorùbá gbogbo alamọ̀ ẹ̀jẹ̀ndà àwọn Fúlàní, àwọn ni wọ́n pọ̀ nínú igbó wa nínú oko wa tí wọ́n ń pa wá láwọn ìyá, tí wọ́n ń pa wá láwọn bàbá, tí wọ́n ń pa wá lẹ́gbọ̀ọ́, tí wọ́n ń pa wá lábúrò. Àwọn eléyìí wà nígboro láti destroy gbogbo nǹkan táwọn bàbá wa fi ń ṣe agbára kí wọ́n lè conquer wa ni. Suleiman Farouk ló sọ̀rọ̀ ń bíbà yìí, gbogbo yín lẹ́dẹ̀ ti gbọ́ ohun tó sọ. Ẹ wá fẹ́ gbọ́ part 2 of this video kẹ́fi lè mọ̀ pé àwọn people yìí aṣinilọ́nà ni wọ́n, aláyébàjẹ́ ni wọ́n. Ẹ já jọ gbọ́ fídíò ẹlẹ́ẹ̀kejì. Ṣé ń gbọ́? Torí pé ìsìláàmù ó wà powerless, kò sí oríire kankan, kò sí àdúrà kankan nínú Kùránì àtàdísì. Gbogbo àwọn àfáà tí wọ́n ń parọ́ fún yín ìtànjẹ lásán ni. Ọmọ Yorùbá jí má sùn. Kí ló sọ yìí? Ẹ já gbọ́ fídíò yẹn padà. Lísìn o. Ó ní ó fi kún àdúrà kí àdúrà lè ní agbára torí pé Kùránì, àdísì, Muhammadu, Allah wọ́n wà powerless, wọn ò lè dá nǹkan kan ṣe sí. Láfi sọ fún ẹ̀yin ọmọ Yorùbá, tí ẹ bá la ojú yín kalẹ̀ tí àwọn olórí burúkú tó ń pera wọn láàfáà yìí tó bá ba gbogbo nǹkan tí àwọn bàbá wa fi ń ṣe agbára tó bá bàjẹ́ mọ́ wa lọ́wọ́. Àwọn ẹ̀gbọ́n wọn, àwọn àbúrò wọn, wọ́n bẹ́nu gbó wa tí wọ́n pa wá kiri. Àwọn wà láàrin ìlú, wọ́n ba àṣà àti ṣe wa jẹ́. Tó bá rí pé àwọn ti achieve nǹkan tí wọ́n plan, wọ́n wá bọ́ sí gbòòrò, wọ́n á pa anybody torí pé gbogbo nǹkan tí ń sọ ń bí ìkan tí àwọn bàbá wa fi ń ṣe agbára ni wọ́n dẹ̀ fẹ́ bàjẹ́. Ẹ já tẹ̀síwájú. Ìkan tí wọn ò ní nílẹ̀ Árábù, ìkan tó ò ní nílẹ̀ Fúlàní, táwa ní nílẹ̀ Yorùbá, àdẹ̀ tójú bọlé. Àgbàlẹ̀ Haúsá lọ pé kẹ́ mọ́ ṣe ohun tẹ́ ń ṣe, bẹ́ẹ̀ la gbàlẹ̀ Árábù lọ pé kọ́ má ṣe ohun tó ń ṣe. Ibi orí dání sí là gbé. Ìkan tiwa ó tẹ́ wa lọ́rùn, ẹ mọ́ bàjẹ́ fún wa mọ́. àwọn the same Fúlàní àwọn ọmọ Fúlàní yìí àwọn náà ni wọ́n ń bá àwọn bàbá wa jagun láti pìlẹ̀ṣẹ̀. Àwọn bàbá wa dẹ̀ sí wọn láàánú ni
wọ́n gbà wọ́n ni táwọn náà mọbi táwọn ọmọ tí wọ́n ní òde ká fa àlejò mọ́ra. Àlejò làwọn bàbá wa fà mọ́ra yìí tí àlejò fẹ́ lé onílé jáde. Ọmọ Yorùbá ẹ ronú. Sulemanu Faruku yìí òun ló ní ká má ṣẹbọ. Òun náà ló tún ní ìsìláàmù wà powerless, ká fi nǹkan ilẹ̀ Yorùbá ká fi kún àdúrà kí àdúrà fi lè ní agbára. Ta ni wọ́n ń tàn, ta ni tẹ̀rẹ̀. Ẹja gbẹ́lẹ̀ kẹta. Ọmọ Yorùbá, we have to wake up. owó jẹjẹ tá ń pè ní owó kó o tó rí ọ̀pẹ ìsọ̀rọ̀ báyìí. Ṣé ń gbọ́? Kó o tó rí ọ̀pẹ ìsọ̀rọ̀ báyìí. Ṣé ń gbọ́? ọ̀rọ̀ àgbàjú kọ̀ bò mí tọ́ba kó o tó rí ọ̀pẹ ìsọ̀rọ̀ báyìí. Ṣé ń gbọ́? ọ̀rọ̀ àgbàjú kọ̀ bò mí tọ́ba rẹ̀ ewu tó tẹ̀ pàdé ara ń pẹ̀tọ̀ o ṣeun ọ̀rọ̀ àgbàjú kọ̀ lọ́n padà mo ti dé ewu. Ṣé rí àwọn pípù yìí aṣinilọ́nà ni wọ́n, aláyébàjẹ́ ni wọ́n ń wọ́ ẹni tí wọ́n bá yé ẹ̀ jẹ́ tí wọ́n fi tútù wọn ṣe ni. Yorùbá ẹ wake up. Ṣé rí àwọn bàbá wa máa ń sọ pé a lè fi agídí mẹ́sìn lọ sódò ni, a lè fi agídí fún lómi. Ẹ jájọ wo nǹkan tí Islam ti bàjẹ́ nínú ayé wa. Ìran Yorùbá wá dìran tí Fúlàní yìnbọn pa, tí Fúlàní sálàdà, tí wọ́n pa nípa sípayá, tí wọ́n pa wá nípakúpa. Kí ló ń ṣe wá gan? Kí ló ń ṣe wá? Ìdínẹ́mù ẹ̀sìn yìí wọ́n dẹ̀ fi ń pa wá nípakúpa, wọ́n sọ wá di atọrọjẹ. Ìran Yorùbá lẹ́nu ìgbà táwa náà délé ayé yìí, a bá àwọn ìyá wa àwọn bàbá wa kan tọrọ jẹ. Ìsìláàmù ó ti gbé wa débẹ̀. Àwọn bàbá wa àwọn ìyá wa ńlẹ̀ Yorùbá ń sìn wọ́n ti ń tọrọ jẹ. Ìran Fúlàní la mọ̀ pé wọn ò ní orírun, àwọn ni wọ́n ń tọrọ jẹ kiri. Now Ìsìláàmù òsì orí burúkú tí máa ń kó bàlú ó ti ń kó délẹ̀ Yorùbá báyìí. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ ronú, ẹja mọ ohun tá à ń ṣe. Gbogbo ẹ̀yin brọ́dà wa tí Ọlọ́run kẹ́yìn, ẹ̀yin àǹtí wa tí Ọlọ́run ọba Elédùmarè ṣe dáadáa fún yín, ẹ fi tún ilẹ̀ Yorùbá ṣe. Ẹ má jí kàn fi ẹ̀sìn kàn fi bayé wa jẹ́. Ẹ má jí kàn fi ẹ̀sìn kàn fi bayé wa jẹ́. Gbogbo àwọn Sulemanu Faruku tẹ́ ń wò yìí ọmọ Fúlàní ni wọ́n o. Àwọn bàbá wa dẹ̀ lọ wọ́n bọ̀ wọ́n ní okùn onígùn títí kọ́ má níbi tó ti sàn wá. Ìmáàmù Ọ̀fà ọmọ Fúlàní ni, Sulemanu Faruku ọmọ Fúlàní ni, Buhari ọmọ Musa ọmọ Fúlàní ni. Ẹ lọ wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Kò sí nǹkan dáadáa tí wọ́n lè sọ nípa ilẹ̀ Yorùbá torí wọn kì í ṣe ọmọ Yorùbá. Bàbá wọn àti ìyá wọn wọn ń sọ ọmọ Yorùbá, ẹrú ni wọ́n rìn délẹ̀ Yorùbá ni. Àwọn bàbá wa náà ṣe wọ́n láàánú táwọn ní òun mọbi táwa ní òde lọ́la, káwọn dẹ̀ ṣe dáadáa fọmọ ọlọ́mọ kọ́mọ tí wọ́n ní ò lè rí dáadáa làwọn bàbá wa ṣe ló ń di wọn àbùkù máa ọmọ lọ́wọ́ báyìí. Ọmọ Yorùbá ẹ jí ká ronú, má jí kán fi ẹ̀sìn kán fi tàn ẹ́. Kò sí agbára kankan, kò sí àṣeyọrí kankan nínú Quran. Àfáà tó bá láparọ́ ni ẹ jí kán sọ bí tó gùn àkèké táyèké bá tàyẹn áyàwó lèyẹn lè kà sí tí ó pòrò yẹn àkèké jáde. Tí ejò bá ṣàyàn áyàwó lèyẹn lè kà sí nínú Kùránì tóró ejò yẹn jáde. Áyàwó lèyẹn lè kà tí wọ́n bá yìnbọn fún yẹn tọ́ta bò ní wọlé sí yẹn lára. Áyàwó lèyẹn lè kà nínú Kùránì téyẹn lè gbọ́fẹ́. Ọmọ Yorùbá àwọn Fúlàní tẹ́ ń wò yìí ẹ mọ èèmù wọn, ẹ mọ àjẹ́ndà wọn. Wọ́n fẹ́ pa wá, wọ́n fẹ́ sọ wá dẹdun arinlẹ̀, wọ́n fẹ́ gbàlú wa. Wọ́n ti sọ̀ráǹdì wa. Àwọn tó ń jagun inú igbó ń bẹ tí wọ́n pa wá lọ́tún lósì. Àwọn tó ń jagun inú ìlú tí wọ́n pera wọn ní mùsùlùmí. Ọmọ Fúlàní bíi Sulemanu Faruku, bíi Ìmáàmù Ọ̀fà, bíi Buhari ọmọ Musa, àwọn ni wọ́n ń jagun ìgboro kí wọ́n lè kọ́ńkà wa. Wọ́n fẹ́ pa wá, wọ́n fẹ́ sọ wá dẹdun arinlẹ̀. Say no to Islam. Kò sí ìlú ọ̀hún tí wọ́n gbé Islam wọ̀ lágbàáyé tí ìlú yẹn ò di ẹdun arinlẹ̀. Islam ẹ̀sìn ogun ẹ̀sìn tí wọ́n fi ń gbalẹ̀ ni, wọ́n fi ń dá wa lálẹ́ lu, wọ́n fi ń kọ́ ẹ̀yìn èèyàn sí re èèyàn ni. Ọmọ Yorùbá ìrìn ọlọ́pọlọ ni wá. Ní Áfíríkà ìran Yorùbá ló kàwé jù ní Áfíríkà continent wa. Ìran Yorùbá ló kàwé jù. Ọmọ aládé wa, ọmọ aláṣọ wa ń wà kísàkiri in the name of ẹ̀sìn. A lè fipá mẹ́sìn lódo ní o, a lè fipá fún ní omi. Ẹ mọ nǹkan tẹ́ ń ṣe. Sulemanu Faruku ní kí ẹ kọ̀yìn sí Ọlọ́run ọba Elédùmarè kẹ́ fi wá owó, tẹ́ bá rówó tán ẹ kọjú sọ́lọ́run. Ó ṣe pé kí wọ́n kẹ̀yìn sí Allah. Ó ṣe sọ pé kí wọ́n kẹ̀yìn sí Allah. Ẹ̀yin olórí burúkú ọmọ àtòkò wà balẹ̀ jẹ́.